Sorry. الحمد لله الذي أكمل لنا دينا وأتم علينا نعمته وجعل أمة الإسلام خير أمة وبعث فيها رسولا أمينا يتلو عليها آيات ربه ويزكيها ويعلمها الكتاب والحكمة صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ìkí Ọlọ́run bọ́ ń bí lọ́wọ́ òjò tó tó Alhamdulillah. Adúpẹ́. Ọlọ́mọsá sí ní òjò kẹ́ fún wa. Amina. Ó sí ní òjò ayọ̀, òjò àánú, lóríire. gbogbo wa ni mo kí wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Sí bí fọ́sì yẹn ń jáde sá, àánú Ọlọ́run ní fi wálẹ̀. Ẹ bá wa chẹ́kì fọ́sì yẹn wò sí ó ń jáde. Òjò ìdùnnú ló rọ̀ lọ́wọ́ ń bí ọlọ́pàá jẹ́ ó kó sí ní òjò àlùbáríkà. Amina. Pé sífẹ́sì yẹn tọ̀wọ́ ló wà òkè ọlọ́pàá mọ́ wa dó lórí dáadáa. Àmín. Tọ́pìkì wa ni pé I cry for my people Yoruba. I cry for my people. My Yoruba people. Omi bọ́ lójú omi fún Yorùbá. Gbogbo àwọn tàjọ wùra wa nílé pátá Ọlọ́run mọ́sá wà pẹ̀lú ẹni kọ̀kan wa. Amina. Ọlọ́run kó mọ́ wa dó lórí dáadáa kó sí wá mùsùlùmí tí ó ní àlàáfíà. Àmín. I cry for my people Yoruba, or I cry for my Yoruba people. Téèyàn bá ń béèrè yìí kí ló lè pa yín lẹ́kún? Gbogbo wa pátá ọjẹ́ Yorùbá kọ́rà bọ́ ọba má jẹ́ mùsùlùmí èyàn gbọ́dọ̀ sọkún fún Yorùbá. Ọba má jẹ́ mùsùlùmí tíyàn bá lárò jinlẹ̀ tó sì rí tí ń lọ tó sì mọ̀ tí ń lọ tíyàn bá wá lárò jinlẹ̀ yìí tó mọ̀ wípé tí bá ń ṣẹlẹ̀ báyìí kí ni rìsọ́ọ̀tì ẹ̀ ibo ló lè já sí tí ó pààyàn lẹ́kún. Èyàn lè sunkún yìí kó mi ọmọ bọ́ lójú ẹ̀ kó mọ sunkún àsúnú ìyẹn ló dẹ̀ lágbára jù. Ẹkúnú ẹ̀mí. Kí ló fa I cry for my people Yorùbá? Tí ẹ bá wo ohun tí ń lọ nílẹ̀ Yorùbá, èèyàn mọ̀ wípé béèyàn bá ń sunkún pẹ̀lú ọjọ́ ìní, bọ́yá pẹ̀lú àìsí lọ síwájú nípa ètò tayé, bọ́yá ìjínigbé, olè, ìpànìyàn ló lè máa pààyàn lẹ́kún. Kéèyàn wá ronú wípé ókè kí ni solution, kí lọ́nà àbáyọ tí Yorùbá ní kalẹ̀ fún ọjọ́ ọ̀la yìí tí ó fi rí bá a ṣe fẹ́. Àyíwá tì ní preparation tó wà solid tí ò fi ní continue. Èyàn máa wá sunkún ọ̀la kalẹ̀ pé ajọ́ já sí pé ọ̀la ò burú jò nílọ. Allahu Akbar. Yorùbá nation kò ní túmọ̀ kankan. Téèyàn bá nírònú lérí tí ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Téèyàn bá wá mọ tí wọ́n ń pè ní ọjọ́ ọ̀la ìlú, ọjọ́ ọ̀la orílẹ̀-èdè, èyàn padà wá make a conclusion wípé Yorùbá nation gan-an nìpìlẹ̀ tí ó tó bí dàmú. Tí ó tó ju dáàmú yìí lọ. Bẹ́ẹ̀ni. Ìkó wa pẹ̀lú àwọn aràn míì, à ń jàǹfààní wọn, àwọn náà ń jàǹfààní wa, àjọ wà, à ń yára wá làákàyè, àjọ báwo ló ṣe ká ṣe ìlú, báwo ni wọ́n ṣe ń ṣe. Yorùbá ń ráǹfààní wọn jẹ. Wọ́n sì rí tiwa náà jẹ. Ó dìgbà tí Yorùbá bá dá dúró kí Yorùbá tó mọ̀ wípé gbọ̀ngọ̀ sọ àsáyé ò rí báyìí. Ìran Yorùbá ń rí àwọn ẹ̀yà yòókù gẹ́gẹ́ bí pé àwọn ni wọ́n ń fi àjà wọn. Tí Yorùbá bá dá dúró, ọmọ Yorùbá ò lè kú ní oko ẹrú. Akùnlùkù amúnisìn. Ìyẹn ló jẹ́ kí n sọ pé I cry for my people Yorùbá. Mo sunkún àsúnú. Bẹ́ẹ̀ sì ni ẹkún yìí ó yẹ kó jẹ́ kún èmi nìkan, gbogbo ẹni tó bá lárò jinlẹ̀ lómi gbọ́dọ̀ sunkún sọ́kàn pé báwo lọ́la ilẹ̀ Yorùbá ó ṣe rí.
ẹ̀nà bá wù súnmùkùn pẹ̀lú bí tí ń lọ yìí. èyí tó bí eléyìí ni wípé ẹ̀rí pé for my people ni mo pé include abọ̀rìṣà, bàbá onífá, oníṣàngó, ìyá ọlọ́sùn, mùsùlùmí, christian, ẹni tí ò tiẹ̀ mọ̀ náà tí bá ń jẹ́ Yorùbá tọ́wọ́n sáà ń jẹ́ ọmọ Nàìjíríà ọwá jẹ́ràn Yorùbá èmi èrè orí bí tira wá sí bọ́ bá jẹ́ abọ̀rìṣà ọ̀njọ́tọ̀ Ọlọ́run èmi ọmọ sí wà sí fún ọ tó bá gbọ́ fine bọ́ bá sì gbọ́ amákẹ́lẹ́ kan so wá pọ̀ báwo lè wá yín ṣe fẹ́ gbégbé àlàáfíà báwo lọ́jọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ó ṣe dáa. àkíyèsí tá ń pẹ̀rọ sí rẹ̀. àkíyèsí rẹ̀ tí mo fi sọ pé I cry for my people Yorùbá àwọn kankan ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá náà tí ò kárí bẹ̀ ní gbogbo ayé àwọn èèyàn kan máa ń sọ pé èèyàn mẹ́ta ló wà nílẹ̀ Yorùbá èmi ò ní bá wọn sọ pé ẹ̀sìn mẹ́ta àmẹ́sìn náà làwọn náà ẹ̀sìn mẹ́ta Islam àwọn abọ̀rìṣà àti Christian ló wà nílẹ̀ Yorùbá tí wọ́n bá náwọn mẹ́ta ni wọ́n àwa bí àwọn àwa ló kọ fún ẹlẹ́ẹ̀kẹrin Mùsùlùmí Christian abọ̀rìṣà àwọn kan wá bẹ wọn ọ̀gbà kọ́nà ọba ń bẹ àmọ́ntásí wọn bá àwa ló kọ fún wọn ó kọ táwà ní lọ́dọ̀ wọn náà ní káfíìr mùṣírìkù káfíìr ìkanáà làwọn méjèèjì wọ́n máa ń forí sọ́bì kanáà ni tẹ́bá tẹ́lẹ̀ pé yẹn mùṣírìkù káfíìrù ti kó sínú ẹ̀ tàbábí àwọn abọ̀rìṣà ní sí pé ẹ̀yin ń ṣẹbọ ẹ̀yin bọ Ṣàngó ẹ̀ ń bodò abọ̀rìṣà ní ẹni tí ọgbà kọ́nà ọba ń bẹ ń kọ́ àtàyọ̀ tẹ̀ wá sí nǹkankan. báwo lọ́jọ́ ọ̀la I cry for my people Yorùbá òjò yìí pọ̀ gan a'udhu billahi minash shaytanir rajim. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. ومن يدعو مع الله eléyìí rẹ̀ o àdánwò àkọ́kọ́ téèyàn ó fi rò àròjinlẹ̀ lólẹ̀ Yorùbá wípé èèyàn gbọ́dọ̀ sunkún fún rẹ̀ wáì tó jórí báyìí bó ní bá wá rí báyìí kí ní palẹ̀mọ́ Yorùbá fọ́jọ́ ọ̀la báwo lọ́la ò ṣe tún ní gúrú wa man yad'u ma'a Allahi ilahan akhar wa man yad'u ma'a Allahi ilahan akhar wa man yad'u ma'a Allahi ilahan akhar Ọlọ́run ní gbogbo ẹni tí bá ń pè nǹkan mí yàtọ̀ sí mi Ọlọ́run la burhana lahu bihi. Ní Nàìjíríà nílẹ̀ Yorùbá àwọn míì máa ń sọ̀rọ̀ ńgbà míì wọ́n ní ilẹ̀ Yorùbá ò jọlẹ̀ Lárúbáwá o n tó bá wù àwọn làwọn lè ṣe Allah kí ní ká wá di mùsùlùmí lọ́wọ́ mú Ọlọ́run ní wa man yad'u ma'a Allahi ilahan akhar la burhana lahu bihi gbogbo ẹni tó bá ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run ó gbèmí Ọlọ́run ọba gbọ́ ó gbà mí lọ́kan àmọ́ ó tún dá nǹkan àkápọ̀ mọ́jọ́sìn Ọlọ́run ní la burhana lahu bihi. excuse kan ò sí fún àwùjáre kan ò sí pé ha ń tó fà rí ilẹ̀ Yorùbá ló lè ń tó fà tó fi sí àwọn àjẹbẹ̀ ni wọ́n burú àwọn adínàmọ́ ni àwọn ni wọ́n burú ló jẹ́ ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run la burhana lahu bihi. Ọlọ́run ní kò sáwùjáre fẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú mi kọ̀ndíṣà kan ò gbọ́dọ̀ múyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ò gbọ́dọ̀ wọ́n mọ títí kọ́ dábọ̀rìṣà owó ò gbọ́dọ̀ kán olójú ìpọ́njú owó ò gbọ́dọ̀ débọ̀ kọ́ di babaláwo kọ́ dẹlẹ́bọ ìpọ́njú iṣẹ́ ọ̀kàwé ọ̀ríṣẹ́
eléyìí ẹsẹ̀ skills fún ẹ tó ọmọ àbídá bọ̀rìṣà La burhana lahu bihi. Ọlọ́run ní kò sáwíjàre fún gbogbo ẹni tó bá àìsàn ọgbọ́n nínú àìsàn èèyàn máa bẹ lọ́run ni pé àìsàn yìí bí ó bá gbẹ̀mí mi ni Ọlọ́run mú mi kúrò láyé ní ti mùsùlùmí bí ó bá ní gbẹ̀mí mi Ọlọ́run dá láàfíà mi padà jẹ́ ìmọ̀ bẹ láyé jẹ́ rí ọ̀sìn Allah. mùsùlùmí ò gbọdọ̀ dúró pé èèyàn gbọdọ̀ kú ọmọ wa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Wa man yad'u ma'allahi ilahan akhar. Ọlọ́run ní gbogbo ẹni tó bá dá nǹkan mi pọ̀ mímí Ọlọ́run mọ́jọ́sìn La burhana lahu bihi. àwọn ayín ẹjájọ wọ́n láàfíà mùsùlùmí ìgbàgbọ́ mùsùlùmí rẹ̀ mùsùlùmí gbà in tí mùsùlùmí gbà ní òòṣà tí mùsùlùmí gbà lẹ́bọ ọ̀tọ̀ lòòṣà ọ̀tọ̀ lẹ́bọ Kìí ṣe kan náà. ìkan náà kọ́ òòṣà ní ń tá gbọ́gà fún a ní òun wà special Ṣàngó òòṣà kan ní ó lè jẹ́ èèyàn lọ́dọ̀ yín àmọ́ lọ́dọ̀ mùsùlùmí ẹni tẹ́ ẹ bá ti yàn ní pọ̀sìn ẹ gbọ́lá fún ẹ gbọ́gà fún bí n ti àní àdì lápèjúwe ta ló dá wa Ọlọ́run. ta ní ń bọ́ wa Ọlọ́run. ta ní ń tọ́jú wa Ọlọ́run. ta ní ń rè wa Ọlọ́run. àwọn èèyàn kan wá ní Ògún wọ́n ní Ọbàtálá wọ́n ní Ṣàngó wọ́n ní Ọ̀ṣun tẹ́ bá wá bí wọ́n léèrè wọ́n gbà yí pé àwọn náà èso Ọlọ́run àmọ́ àwọn ní àtẹ̀gùn àwọn ni wọ́n jẹ́ ojúṣe Ọlọ́run lórí ilẹ̀ àwọn làwọn lè rí ìyọ́nú wọn táwọn lè fi rí lọ́nú ọba tó dá wọn mùsùlùmí tó bá bá yín gbà bẹ́ẹ̀ òun náà dá bọ̀rìṣà Bó ti kọ́ máa sin lọ́hùn tó. Allah. ìgbàgbọ́ mùsùlùmí rẹ̀ àwa nígbàgbọ́ yìí bẹ́ẹ̀ làwa ní ẹbọ lọ́tọ̀ ìbọ̀rìṣà yìí máa bọ òòṣà ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ni ó wá ní àwọn ìrànlọ́wọ́ ìwálàáfíà téèyàn bá wá omi ìdí Ògún obì tí wọ́n pa fógún òkúta erí èṣù Orógbó orí òòṣà aṣọ eégún tí mùsùlùmí náà bá náà ní bùkátà sí pé òun fẹ́ lò ó náà dá bọ̀rìṣà Allah. gbogbo èròjà tí mo kà kalẹ̀ yìí kìí sí èròjà tí mùsùlùmí gbọdọ̀ dédé ẹ̀ Kọ̀kan wá. ìgbàgbọ́ mùsùlùmí rẹ̀ o eléyìí tó wá nígbàgbọ́ yìí ń jẹ́ Yorùbá ìgbàgbọ́ àwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ lórí Ṣàngó ọ̀tọ̀ èyí tí wọ́n ní lórí Ògún ọ̀tọ̀ èyí tí wọ́n lórí Ọya ọ̀tọ̀ èyí tí wọ́n ní lórí Ọ̀ṣun ọ̀tọ̀ Kálukú pẹ̀lú tiẹ̀. kálukú pẹ̀lú gbàgbọ́ ẹ̀ Kírísítẹ́nì nígbàgbọ́ Tí wọ́n náà ń bẹ lọ́tọ̀. Mùṣírìkù lẹni tí ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lọ́dọ̀ mùsùlùmí ipò tí Kírísítẹ́nì wà ní káfìrì táwọn náà ń padà ń jẹ́ mùṣírìkù ìtumọ̀ káfìrì ni ẹni tó mọ̀ òdodo àmọ́ tó dìnà yẹn Pé kò rí bẹ́ẹ̀. nítorí ìdí kan sí kejì ó mọ̀ òdodo tẹ́ bá bí Kírísítẹ́nì pé báìbù tó gbé dání proof ẹ̀ fún mi ibo ní báìbù ti sọ pé Jésù ọmọ Ọlọ́run ni kò ní rí Èyà máa lọ́tẹ̀ mọ́ra wọn ni. wọ́n kínú náà lọ́wọ́ kìníkan Nehemiah kìníkan Jeremiah kìníkan lọ́wọ́ Lúùkù lọ́ka kìníkan ọya wọ́n kínú bẹ̀ àwọn kan ní ìgbàgbọ́ Ọlọ́run ni Olúwa ní ẹ mọ̀ mí lọ́kan ẹ sìn mí lọ́kan yóò kà á bẹ́ẹ̀ yóò sì dìnnà yẹn Allah. ẹlòmíì mọ̀ òdodo débẹ̀ ẹlòmíì wọ́n kó di ọpọlọ ẹ̀ pé àti wá gbọ́ ibi tá a bá dé yìí Kójú ọmọ rí. ẹ̀sìn tá a fi ń jẹ́ pásítọ̀ ẹ̀sìn táwọn sì táwọn fi jẹ́ rẹ́fẹ́rẹ́ ẹ̀sìn tó dọ̀ sí pọ́ọ̀pù Tàbí dàlágbàjọ́. eléyìí nígbàgbọ́ wọn àwọn náà wá ń jẹ́ káfíìrù mùṣírìkù Méjì náà. torí pé Al-Qur'ani fìdí ẹ̀ múlẹ̀ fún wọn àmọ́ tàwọn abọ̀rìṣà pọ́nbélé ọ̀rọ̀ àwa Kírísítẹ́nì àti mùsùlùmí lè tètè yéra wọn jọ̀rọ̀ àwọn abọ̀rìṣà lọ Allah. torí pé abọ̀rìṣà wọn máa tọ́ka sí lọ́nà fi ní kúlé yára al-kitabi ta'ala ila kalimatin sawa'i baynana wa baynakum alla na'buda illa Allah wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'dan arbaba min dunillah Allah. Ọlọ́run ní ẹ pé àwọn Kírísítẹ́nì ẹjọ́ sàsọyé pọ̀ àwọn ọmọ kóòtì Lúùkù wọ́n mọ̀ kóòtì àwọn abọ̀rìṣà àwáwí àtàmọ́ ìrégbè ìranù irọ́ Inú wọn máa tòpọ̀ mọ́ra wọn. làwọn mọ̀ tòpọ̀ mọ́ra wọn Kírísítẹ́nì ọmọ mẹ́rin wá ẹ̀yin lẹ́ máa sọ pé ẹ̀rí yóò lálàáfíà ẹ̀rí yóò rí bẹ́ẹ̀
ẹ̀rí yóò rí bẹ́ẹ̀. wa man yad'u ma'a Allahi ilahan akhar la burhana lahu bihi. Àdéhùn Ọlọ́run ni wípé béèyàn bá ti lápẹ̀rẹ̀ ní mùsùlùmí ó níbi tí ń lọ. Ọlọ́run ní béèyàn bá ti pẹ̀rẹ̀ ní mùsùlùmí la burhana lahu bihi, kò sáwíjàre fún ẹskísì kan ò sí pé ìran mi ni ìran yóò gbọ́dọ̀ sófo lọ́ọ̀ gbọ́dọ̀ bá wọn bọ̀ ọ̀sà. Ọlọ́run ní kò sí ẹskísì fún ọ. Àwọn abọ̀rìṣà, àwọn ẹlẹ́bọ, àwọn tán bọ Ṣàngó, àwọn tán bá wọn wọṣọ Ọ̀ṣun, Ọlọ́run ní la burhana lahu bihi. Ẹskísì kan ò sí fún mùsùlùmí yóò bá kọ́ wá ní فإنما حسابه عند ربه. Ọlọ́run ní ìṣirò ẹni tó bá ṣẹbọ pẹ̀lú mi ń bẹ wájú èmi Ọlọ́run, yóò wá ṣèṣirò ẹ̀, yóò jẹjọ́. فإنما حسابه عند ربه. Ọlọ́run ní gbogbo ẹni tó bá nílé yìí wò yóò ṣèṣirò rẹ̀ níwájú èmi Ọlọ́run. إنه لا يفلح الكافرون. Ọlọ́run ní gbogbo káfìrí wọn ò ní sórí ire gbogbo. إنه لا يفلح الكافرون. Ọlọ́run ní gbogbo káfìrí wọn ò ní sórí ire. Al-Qur'ani ti yẹn ló ti yẹn. Fúnra Ọlọ́run ló sọ báyìí. Ọlọ́run ní gbogbo ibi tán bá ti ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ò ní gbáyé gbádùn. Àwa kọ́ la sọ bẹ́ẹ̀ o. Ọlọ́run ní gbogbo ibi tán bá ti ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ìpayín kékeré ni wọ́n máa gbé. Allah. Àdéhùn Ọlọ́run ní pé gbogbo ibi tán bá ti ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ìgbésí ayé wọn ò ní rọrùn. Gbogbo ibi tán bá ti dá nǹkan pọ̀ mọ́jọ́sìn Ọlọ́run ní wọn ò ní gbáyé ire. إنه لا يفلح الكافرون. Eléyìí ní gbàgbọ́ àwọn abọ̀rìṣà. Eléyìí ní gbàgbọ́ tó yẹ kí mùsùlùmí oníṣẹ́ pé mo ti pín. Bẹ́ẹ̀ni. Ìgbàgbọ́ àwọn abọ̀rìṣà ọ̀tọ̀, ìgbàgbọ́ àwọn Christian ọ̀tọ̀, táwọn fi yapa sí abọ̀rìṣà pọ́nbélé. Ẹ wá já bira wa nílẹ̀ Yorùbá, àjọ wọn láàfíà. Ọ̀rọ̀ rí. Báwo la ṣe jọ fẹ́ wá láàfíà yìí? Báwo ni ọ̀rọ̀ wa ò sí ní padà jásẹ́ kún lọ́la ju tòní lọ? Tí wàhálà òfin ní máa ṣẹlẹ̀. Tí wàhálà òfin ní máa ṣẹlẹ̀. Ẹ̀yin máa wọn kan, àwọn abọ̀rìṣà máa wọn kan ní mùsùlùmí. Ẹ mọ̀ pé mùsùlùmí ni. Pẹ̀lú pé bọ́yá ìmọ̀ ní ẹmọ́kọ̀ ẹ̀ pé Ibrahim ní ń jẹ́. Kọ́dà bàbá rẹ̀ gan. Ẹ mọ̀ yẹn ní mùsùlùmí, ẹ mọ̀ ní Ismail, ẹ mọ̀ yẹn ní mùsùlùmí ní Isiaka, ẹ mọ̀ pé mùsùlùmí ní àjọ ń kírun ni, ẹ mọ̀ pé mùsùlùmí ní tó bá dìgbà lé yáyọ́ rẹ̀ ran, ẹ mọ̀ pé mùsùlùmí ní ń lọ mọ́sálásí, ẹ mọ̀ pé mùsùlùmí ní ń lọ Mọ́kà, ẹ mọ̀ pé mùsùlùmí ní ń bá wà kí jímọ̀, ẹ mọ̀ pé mùsùlùmí ní oní ìmáàmù, ẹ mọ̀ pé mùsùlùmí ní bàbá tó bí mùsùlùmí ní ìdílé mùsùlùmí ní wọ́n, àbúrò rẹ̀ Fatima, ìyá tó bí Khadija ní jẹ́, àbúrò ìyá rẹ̀ Mariam, àbúrò bàbá rẹ̀ Annafi. Ẹ wà àwọn nǹkan tẹ́ mọ́mọ̀. Ẹ̀yin wá ń jẹ́ Ògúndìmí, Fádípẹ́ ọ̀pẹ́ ńlé. إنه لا يفلح الكافرون. Ẹ̀yin ń jẹ́ bọ̀rìṣà, orúkọ yín yàtọ̀ sí tiwa, ẹ̀yin ń jẹ́ Fádípẹ́, bàbá mi ká. Ògúnbùnmi. Ògúnsínà, Ògúnbùnmi, Ọ̀yáwálé, Ọ̀yálànà. Ẹwà wọn kọ tẹ́yìn ń jẹ́, wọ́n yapa sí orúkọ, òun jẹ́ Isiaq. Bẹ́ẹ̀ lẹ́nìkan náà wá ń jẹ́ Isaac, ń jẹ́ David, ń jẹ́ Gabriel, ń jẹ́ Paulu, sẹ́mọ̀ pé Christian nìyẹn. Matthew. Èyàn wá pè rẹ̀ ní Mùsùlùmí, ẹ̀yin náà mọ̀ ní Mùsùlùmí. Ẹ̀yin wá jẹ́ abọ̀rìṣà. Ẹ̀yin wá jẹ́ ọlọ́sùn, ẹ̀yin jọ́lọ́ya, ẹ̀yin ń bọ Ṣàngó. Mùsùlùmí kan wá sọ́dọ̀ yín. Ọwá lòun náà fẹ́ mọ́, ìtẹ́yìn náà lò tẹ́yìn fi ń sagbára, tẹ́yìn nígbàgbọ́ sí ẹ̀ tó wá jọ ń ṣe àdàlúrú èèyàn ni. Ibi tẹ́ ń bọ̀ rí. Ibi tí ń bọ̀ rí. Allah. Ẹ̀yin abọ̀rìṣà ilẹ̀ Yorùbá, ẹ mà àwọn èèyàn kan ní Mùsùlùmí. Ẹ̀yin àti wọ́n jọ wá ń ṣàṣepọ̀. Wá nítorí pò ń wá gbára àkàbí kan. Èèwọ̀ ni ìdí òsà àwọn èèborí lọ bẹ̀. Ẹ fẹ́ sí Ọ̀ṣun Òṣogbo, ẹ wá ara àwọn èèyàn tí wọ́n lo ìjáàbù, wọ́n borí tẹ̀lé yín lẹ́yìn, ó yẹ kẹ́ lè mọ̀ pé ara wa kọ́ yìí. Mùnáfìkírè. Ó ní Yorùbá ń pè ní alágàbàgebè. Wá nítorí pò ń wá kú àti wá gbára. ń ṣe tí tọ́lọ̀ ní innal munafiqina fi darkil asfali minan nar. Ọlọ́run ní gbogbo munafiki pátá alágàbàgebè, Ọlọ́run ní ọ̀gbun náà sàlẹ̀sàlẹ̀ náà ló mú fi wọ́n sí.
Allah. Alágàbàgebè òun lẹni tí ń ṣe ti yín ń ṣe ti mùsùlùmí òun kan náà lẹ mọ̀ ní mùsùlùmí ẹ mọ̀ délédélé pé rábì àtúnìyà rẹ̀ ń jẹ́ ẹ mọ̀ náà pé Mariama ló kó ẹ mọ̀ pé mùsùlùmí ló kó ẹ mọ̀ pé òun kan náà Ibrahim ló kó ẹ mọ̀ bàbá tó bí lọ́mọ pé Jímọ̀ ní ń jẹ́ ẹ mọ̀ wípé mùsùlùmí nìdílé wọn ó wá lóun ní bùkátà kan òun ní ṣòro kan ó lóun fẹ́ pabì fóòsà ó ní wọ́n ní kó wọ́n bọ̀gún ó ní wọ́n ní kó wọ́n bọrí ó wá sọ́dọ̀ yín ẹ̀yin ọ̀wọ́n lè bí lè ká ṣe bí mùsùlùmí lẹ́yìn ṣẹ́sìn ti yín faramílì ẹ̀yin náà wá gbà wọlé gẹ́gẹ́ bí pé ara wa ní ẹ̀ ń dalẹ̀ àwọn òòṣà tẹ́yìn náà lẹ́sìn àbí tó sàwí náà nù ni orílẹ̀-èdè tá bá ti ń ṣe eléyìí ìlọsíwájú ò ní wáyé ń bẹ̀ láyé ẹni mùsùlùmí yẹn fẹ́ jẹ ẹ̀yin lólè kó padà kó bá yín bọ́ọ̀sà kó bá yín gbẹ́bọ kó bá yín ṣètùtù kó bá yín ṣe ọdún eégún ẹ wá bi léèrè pé ẹ̀yin tẹ́jọ́ sọdún eégún o ẹ wá interview ẹnìkan kí ló kọ́ tiẹ̀ ó wá ní Isiaka ló ń jẹ́ ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ para yín kọ́ munafiki Allah fa innama hisabuhu inda rabbihi àwa yín wá jọ fẹ́ gbèlú lálàáfíà tó yẹ kájọ ṣe la yuflihul kafirun tó yẹ kájọ ṣe ni wípé àwa mùsùlùmí kan wá dìde àwa wá ń yanjú àwọn èèyàn táwọn jára yín láàrin àwa wá ń pariwo àwọn jálàbí ẹlẹ́bọ ni wọ́n o gbogbo ẹni tí bá ti ń yẹsẹ́ wò onífàlà àwọn náà àwọn gbogbo àwọn tí bá ti ń yẹsẹ́ wò àwọn tí ń tẹ̀yẹ̀pẹ̀ àwọn tí ń wo tẹ̀sùbà àwọn tí ń wo omi àwọn tí ń wo àtẹ́lẹwọ́ ọ̀nà tí ìbá òkú gbé gbà ọ̀nà tí ọba wò tí bá fi ń rí nẹ sáwọn èèyàn tí bá fi ń sọ tí ó ṣẹlẹ̀ lọ́la fáwọn èèyàn eléyìí ta kóńtì Islam mú wá àbọ̀rìṣà làwọn náà àwa à ń pariwo ẹ̀yin náà wá lè máa bá wa pariwo wípé Rahimi tọ́ sásà ni wa òun lọ ní àbíbí mú kà ń bẹ̀ tó bá mọ̀ pé òun lọ fẹ́ lọ ọ̀fẹ́ jẹ́ mùsùlùmí mọ́ ayò ọkọ̀ rẹ̀ padà ọkù ò ní Isiaka ọmọ jẹ́ Fálékè Ògúnbùnmi ẹ bá wọn jà níbẹ̀ yẹn báwọn náà ṣe ń gbógun tí wọ́n ń bí ẹ̀yin náà gbogbo tí mo kàkalẹ̀ yìí ọ̀pẹ ẹ̀yin da ọ̀pẹlẹ̀ ẹ̀ ń dífá àwọn náà ń tẹ yẹ̀pẹ̀ àwọn náà ń wo tẹ̀sùbá àwọn náà ń wo omi ọ̀pẹ̀lẹ̀ ifá tẹ́yìn náà ń dà nàtíjà tẹ́yìn náà ń bá jáde bí tẹ́ bá dáfá tẹ́ bá da ọ̀pẹ̀lẹ̀ ni pé wọ́n ní ọ̀sáwò òwòrìwò bàbá fún níwò gbogbo ní eégún wọ́n ní báyé báyé ẹni láyé jù ọba ni wọ́n fi ní jẹ ọ̀nà rẹ̀ orí kan ní bọ̀ yìí sáàmì pé ẹ̀yin náà ń wo sẹ́ lẹ́ẹ̀fí ń jíṣẹ́ òun náà wá gbé yẹ̀pẹ̀ kalẹ̀ ọwọ́ lẹ́yìn nasara da ilé ni inkisu sáfàrí rẹ̀ wọ́n ní ká bẹ ní bèèrè pé ìrìn àjò kan bọ̀ o kí lọ náà ń ṣe ó náà yẹsẹ́ wò náà ní àdífàmà gbogbo yín ìdífàní àwọn wọ́n ń pariwo wọn pé àwọn ẹni yìí kàgbọ́ sínú ìsìláàmù ní ara yín ni wọ́n in tó kù ní kẹ́yìn náà àwọn mùsùlùmí tẹ́yìn náà gbà pàwọn lè yí èsì àbọ̀rìṣà tẹ́yányá alágàbàgebè ni wọ́n ń bá yín bọ́ọ̀sà ẹjọ́ ń yẹsẹ́ wò ẹjọ́ ń pàdé nílé awo ẹjọ́ sẹ́fà ni ẹjọ́ múlẹ̀ ni ẹ̀yin náà ẹ̀dá akọ wọn tá a bá fẹ́ kí ìlú yọ lálàáfíà pàápàá jùlọ nílùú wa kí ní fọ́ mọ̀ fá yóò bá láìkéwú abọ̀rìṣà kan kò sí abọ̀rìṣà tí ó mọ pàtàkì orí burúkú tí alágàbàgebè máa kó bọnú ìlú alágàbàgebè ṣèyí sọ̀hún ẹni tí ó tò síbì kan ẹ̀yin gan mọ̀bí tẹ́ tò sí abọ̀rìṣà lẹ́pẹ́ ni sí wíńdò yìí abọ̀rìṣà lẹ́pẹ́ ni àbí mùsùlùmí ẹ̀yin náà mọ̀ yìí pé ẹ lè pè lábọ̀rìṣà tó ní pé bí tí ń bá yín bọ́ọ̀sà yóò bá sì ní èyàn lè sí bàbá méjì ìkan ló fọwọ́ mú ìkàlẹ̀ yóò fọwọ́ mú èyàn bá yín èyàn sẹ́díbẹ̀ sí ń jáde lẹ́jọ́ mẹ́ta yìí tẹ́ ń sọ pé ẹbẹ̀rẹ̀ sí máa túnà sírí àwọn
mùsùlùmí kọ̀ọ̀kan Ìlọrin o àwọn èèyàn yìí ń bẹ tí wọ́n sẹ́fá Ìlọrin wá jáde Ìlọrin wá ní ha tí wọ́n bá bí bàbá ńlá bàbá yín dá tẹ́ ẹ̀ bá dákọ̀ àáfà tó sẹ́fá nígboro olú Ìlọrin ẹ̀ ní soríire Allah sẹ́pé nínú ń tà ń fẹ́ ní Ìlọrin ṣe adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú ń tà ń fẹ́ Ìlọrin wá jáde wípé ha gbogbo ẹ̀yin tí ẹni Ìlọrin ń sẹ́fá tẹ́ẹ̀lá sẹ́fá ní Ìlọrin tẹ́ẹ̀ bá dákọ̀ àwọn àfáà tẹ́ẹ̀ sẹ́fá fún nígboro olú Ìlọrin ẹ̀ ní soríire àwọn àfáà tán wá gbéga lọ́dọ̀ àwọn àfáà tán wá gbéga wá sọ́dọ̀ yín èyí tó bá jọ́ mọ́ ọ̀dọ̀fìyàn ẹ dákọ̀ ẹ̀ máa dákọ̀ àwọn ìlú èyí tó bá jọ́ mọ́ àbòtó ẹ dákọ̀ ẹ̀ èyí tó dọ́mọ gama èyí tó bá jọ́ mọ́ gama ẹ dákọ̀ ẹ̀ èyí tó bá jọ́ mọ́ amáyọ̀ ẹ dákọ̀ ẹ̀ èyí tó bá jọ́ mọ́ òkè òyì ẹ dákọ̀ ẹ̀ èyí tó bá jọ́ mọ́ abadì èyí tó bá jọ́ mọ́ arúbáyé ọmọ sàárẹ̀ ọmọ nkóró ọmọ alégóngó ọmọ sáàdú innama hisabuhu inda rabbihi innahu la yuflihul kafirun. ẹ̀yin challenge wọn wípé gbogbo àwọn àìmọye àwọn àfà àìmọye àwọn aṣáájú yín l'Ílọrin tí wọ́n jẹ́ pé ẹ̀yin sẹ́fà fún wọn àmọ́ ẹ wá ní ẹ padà máa dákọ̀ wọn Ìlọrin wá challenge yín pé ó yá bẹ́ẹ̀ bá dákò ní dá fún yín wọ́n ní òsánà ni wọ́n máa bínú sí yín ẹ̀yin náà wá fẹ́ kílù ó tò ẹ fẹ́ kájọ wá láàfíà kí ló dé tẹ́yìn ò ti jáde kẹ́ líso kọ gbogbo wọn kìí sọ̀rọ̀ ọjà ìmáàmù olóoru ara wa ní bí ọba sì rí bẹ́ẹ̀ kó náà jáde pé wọ́n parọ́ làdáni ìsàárẹ̀ ara yín ni tí ló mọ̀ tí jẹ́bà tí àǹkóró tí àwọn àlúkọ̀ kan tàfọ́ bí ọba sì rí bẹ́ẹ̀ kó náà jábọ̀ kọjá tí lálùbá kó lè parọ́ mọ́ ni tayẹni tó kè tí gbóògùn àwọn olúwa yìí ti kọ tún fa innama hisabuhu inda rabbihi àwọn tẹ́ẹ̀jọ sẹ́fà tẹ́yìn sì mọ̀ pé mùsùlùmí ni wọ́n pé wọ́n dalẹ̀ yín ẹ make announcement ẹ pariwo wọn síta innahu la yuflihul kafirun Ọlọ́run ní gbogbo ibi tán bá ti ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run wọn ò ní ṣoríire ń bẹ̀ innahu la yuflihul kafirun. Ìlọrin wá jáde pé kẹ́ ẹ dákọ̀ àwọn tí wọ́n sẹ́fà lọ́dọ̀ yín èyí tẹ́yìn ló fi wá jáde padà wípé ha ń bẹ nínú yìí tí ọ̀sẹ́fà lóòótọ́ sẹ́fà lọ́dọ̀ wa dàrẹ́ẹ̀tì a máa ń dá wa náà ń ṣe lẹ́yìn náà ń ṣe ẹ máa wá dákọ̀ àwọn àfáà tẹ́ bá mà ti ń yẹsẹ́ wò nígboro olú Ìlọrin ẹ máa wá ní lágbájá ara wa ní ajẹ́pẹ́ yìí náà parọ́ nù bá ti lé wọlé ẹ máa dákọ̀ àwọn èèyàn tí àwọn ẹni tí bá ti ń tẹ yẹ̀pẹ̀ nínú àwọn àfáà tẹ́yìn náà mọ̀ pé ìlú Ìlọrin ni ó pẹ̀rẹ̀ ní ìmáàmù ni wọ́n fi jẹ́ fún rẹ̀ ní àfáà ní ìwọ̀n yẹsẹ́ wò kọba sílámù mọ́ ara yín ni báyìí kó dòdó lẹ́yìn náà bá ń sọ ẹbú ni àwọn tí wọ́n sí tẹ̀yìn náà kílèmù wọn totally Allah kọ̀pọ̀ dandan tí wọ́n bá yín wọlé ẹgbẹ́ ìmùlẹ̀ ẹgbẹ́ lídì gangan kọ̀pọ̀ dandan ká ẹsẹ́fà fún wọn wọ́n ń jà yín lólè ní pẹ̀lú yẹ̀pẹ̀ táwọn náà ń tẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin abọ̀rìṣà ẹ mà àwọn àfáà tí ń bọrí fáwọn èèyàn àfáà tí ń wẹrí fáwọn èèyàn àfáà tí ń bọrí fáwọn èèyàn àfáà tí ń yẹsẹ́ wò ẹ̀yin abọ̀rìṣà lẹ̀ Yorùbá ẹ kílèmù wọn para yín ni wọ́n kó náà wá kílèmù ààrẹ pé irọ́ lẹ pamọ́ mi ẹnìkan kọ́mẹ́ntì wọ́n ní àti ti fúfú Allah ẹ̀dàkọ̀ ìmáàmù wa man yad'u ma'a Allahi ilahan akhar ẹ̀dàkọ̀ ìmáàmù láti kí la burhana lahu bihi ẹ̀dàkọ̀ làdá ní sẹ̀ntú kò sí bàjẹ́ ń bẹ̀ kò sí bàjẹ́ ń bẹ̀ ẹ kàwọ́ ẹ lísì wọn pé lágbájá o ara wa ni lágbájá o ara wa ni àkátẹ́ ẹ̀dàkọ̀ àkátẹ́ ẹ̀dàkọ̀ méjìró Allah ẹ̀dàkọ̀ ẹlẹ́ja rájẹ́ ẹlẹ́ja súúlù ẹ̀dàkọ̀ gbogbo ẹ̀ wa man yad'u ma'a Allahi ilahan akhar gbogbo ẹni tó bá ti dá nǹkan pọ̀ mọ́lọ́run la burhana lahu bihi Ọlọ́run ní gbogbo mùsùlùmí tó bá dá nǹkan pọ̀ mọ́lọ́run ó fara mẹ́yìn onífá ọba yín wẹgbẹ́ ìmùlẹ̀ ọba yín wẹgbẹ́ lédì kápá ayé má bàa káwọn Ọlọ́run ní kò sí ẹ́skísì rẹ̀ kọ́ yẹn Ọlọ́run ní kìí ṣe mùsùlùmí mọ́ o la burhana lahu bihi àwọn àfáà táwọn náà yẹsẹ́ wò tí wọ́n ń tẹ yẹ̀pẹ̀ tó ń bá wèèyàn dáfá nílànà míì tó yàtọ̀ sí ti yín wọ́n wá ń bí ẹ̀yìn onífá lọ́wọ́ wọ́n wá ń pariwo yín bá wọn fẹ́ yín mọ́ ẹ̀yin náà wá lè kílèmù pé kí lábí yàtọ̀
tó yẹ kẹ́ mọ̀ ní ráìlì wọ́n lẹ́nu rẹ̀ ìwọ́n sọ pé káwọn ká má bọ Ọ̀ṣun mọ́ pẹ̀lú evidence tó fẹsẹ̀ múlẹ̀. ẹ mọ evidence wá ẹ kílẹ̀mù wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ oníjàlábí tí wọ́n dìde ogun sí yín tí wọ́n kóra wọn jọ tí wọ́n halẹ̀ mẹ́yìn Ọlọ́ṣun in táwọn náà ń ṣe tọ́jọ́ mọ́ ti yín ẹ jáde ẹ kílẹ̀mù wọn wọ́n ń yẹsẹ́ wò. kì í sọ̀rọ̀ ọjà kó ara yín ni wọ́n. kálukú ọmọra rẹ̀ kámọ́ bí a tún sí. tẹ́ ẹ bá bò wọ́n láṣìírí ẹ fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá ìdààmú ilẹ̀ Yorùbá lẹ́ ń fẹ́. ìjọ padà ṣẹlẹ̀ ó lágbájú báyìí lọ. ìdá fi mọ̀ pé àti Yorùbá ilẹ̀ Yorùbá àti mùsùlùmí ilẹ̀ Yorùbá àtàbọ̀dìsá ilẹ̀ Yorùbá àti kírísítẹ̀nì ilẹ̀ Yorùbá ni wọ́n ń dalẹ̀ Ọlọ́run. kálukú wọn ni wọ́n ń wá wọn ò fẹ́ lọ síwájú wọn ò fẹ́ fọkànbalẹ̀ wọn ò fẹ́ oríire fúnlẹ̀ Yorùbá. lọ abọ̀dìsá kan náà ó ṣe prógrámù kan ìwọ̀n ń bú ó ní ẹ wá gbé àsìn àjòjì wá ẹ wá fẹ́ fi tẹ́tí ẹ̀sìn babalá bàbá àwọn mọ́lẹ̀ ń sọ̀sọ̀kúsọ gẹ́gẹ́ bí ìsọkúsọ àwọn abọ̀rìṣà ó ní ẹ máa wá pàtàkì tàn ẹ máa ní Ádámù àti Éfà kan wọ́n bára wọn sùn ìta burúkú wọ́n dẹ̀ máa pa Ádámù àti Éfà ó ní ìwọ̀n ń fẹnu àbùkù kàsílám ọwọ́ abá débi pé wọ́n sọ pé Ádámù àti Éfà kìíní kan ẹ máa wá pàtàn Ádámù àti Éfà wá bára wọn sùn wọ́n wá lóyún wọ́n wá ní nǹkan sùn wọ́n wá ní kan ṣe kìíní kan sọ pé ibo ló dájúkọ ń dájúkọ ẹ̀sìn Islam ibi tó mọ́rọ̀ dé yẹn ọ lọ pẹ̀lú kírísítẹ̀nì náà pẹ̀lú Ádámù àti Éfà tí kírísítẹ̀nì náà bá fẹ́ sọ ìtàn ìpìlẹ̀ ayé nísìn àwọn náà dákọ Ádámù àti Éfà báwo lọ́lọ́run ṣe dá wọn báwo ni wọ́n ṣe fẹ́ra wọn báwo láyé ṣe fẹ̀ ìpìlẹ̀ yìí náà wà ní báìbù ọmọkùnrin yìí wá sí prógrámù ẹ̀ tán àwọn tí wọ́n wá pè wọlé tí wọ́n kí ikú iṣẹ́ tí wọ́n ní ẹ káre ẹ bá wa gbógun tí wọ́n gbogbo wọn yányán kírísẹ̀n gbogbo wọn Allah kírísẹ̀n ń pè wọlé níbi prógrámù àwọn abọ̀rìṣà ẹ̀yin sẹ́ yòókù náà sì rí nítorí pé mùsùlùmí ní gbógun tì ọ̀rọ̀ tó dẹ̀ sọ ọ̀rọ̀ tó jọ tako báìbù tí wọ́n náà lọ nígbàgbọ́ sí ni wípé ẹ wá ń pàtàkì burúkú fáwọn ẹ wá ní Olúwa dá Ádámù àti Éfà àwọn kírísítẹ̀nì wọ́n ń pè wọlé mẹ́ pé ẹkú sẹ́ ẹkú ètò bàbá sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sẹ́ ń wò mí bẹ́ẹ̀ sẹ́ ń wò yìí kírísítẹ̀n lòun àmọ́ ní tẹ́ ń sọ òdodo ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ yín sí abọ̀rìṣà yẹn sọ yẹ kábọ̀rìṣà yẹn ó lè gba kọ́ọ̀lù rú ẹgbẹ̀ pé ọkùnrin kírísítẹ̀nì mọ̀dẹ̀ sọ pé kò sí ti ń jẹ́ Ádámù àti Éfà tí bẹ́ẹ̀ bùjẹ́ gan tó gbé lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ gbà bẹ́ẹ̀ ọ sì pé wọlé ọ sì tún kí mi kú sẹ́ àjẹgbẹ́lẹ́ rí ibú ni ọ wà máa ń yẹ̀dìrú máa wá ìlà àná àárọ̀ bẹ́ẹ̀ ni láàbùrá nàlá òbí فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. ẹlẹ́bọn gbógun tẹ̀sìn ìfẹnu àbùkù kan tó nípìlẹ̀ nínú báìbù tó nínú mùsùlùmí ìfẹnu àbùkù kan tó nípìlẹ̀ nínú Al-Kùránì wa àwọn ará wọn kírísítẹ̀nì nílẹ̀ Yorùbá tán wá ń pè wọlé níbi prógámù abọ̀rìṣà yẹn pé ẹsẹ̀ bàbá ẹkú ètò àwọn mùsùlùmí yẹ àwọn oníjẹ̀gbọ̀n tó bá jẹ́ pé báwọn náà ṣe ní tó bá jẹ́ pé báwọn mùsùlùmí ṣe mú ní líle làwọn náà bá mú ní líle ni bàbá wa sẹ́mẹ̀ pé bí Nàìjíríà ṣe rí kọ́ yìí kò yé kírísítẹ̀nì yẹn wípé àti mùsùlùmí àti kírísítẹ̀nì gẹ́gẹ́ ni wọ́n ń takú ni wọ́n ń gbógun tì bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ọdún lágbàáyé mùsùlùmí àti kírísítẹ̀nì máa jọ gbégbé àlàáfíà torí pé ọ̀rọ̀ wa jọ fẹ́ẹ̀ jọra wọn láwọn ibì kan àwọn kírísítẹ̀nì mú òdodo àwọn dìnnà yẹn afọ́jú ayérayé làwọn abọ̀rìṣà kí ni mo pè é afọ́jú ayérayé wọn ò lẹ́rìí lórí tí wọ́n ń sọ ìyẹn ló bí ìgbà táwọn mùsùlùmí dìde sí wọn lẹ́nu tó mẹ́ta yìí ẹ̀ ń bọ̀ Ṣànílọrin ẹ̀ ń bọ̀ Ọ̀ṣun mùsùlùmí wá dìde wọ́n rí pé ariwo yẹn pọ̀ wọ́n rí pé ní táwọn lè ṣe ni wípé àwọn ọ̀lẹ́rìí táwọn lè fi tákù wọn ẹ̀rí Ifá ó jìnà ẹ̀rí Ṣàngó ó jìnà ọmọdé oní Ṣàngó ọmọdé ológun in táwọn lè ṣe ni pé káwọn máa parọ́ nìkan fi dìde ló fi parọ́ mọ́ bàbá wa Sheikh Adam torí pé ló fi jọ́ dọ̀rọ̀ police station ní fi make apology pé ẹ má bínú wọn ọ̀lẹ́rìí fún nǹkan tí wọ́n ń ṣe
Allah. in tí wọ́n tó lè ṣe náà ni wípé tó bá jẹ́ pé lódodo ẹ kì í bá sọ máa lè Yorùbá ẹ ń fàlàáfíà fún Yorùbá ẹ̀yin pariwo wípé àìmọye àwọn àfáà nígboro ìlú Ìlọrin tán bá yín sẹ́fà àwọn àfáà wá dìde láti lọ ni wọ́n wá dì náà ìpé tán bá bí yín dá tẹ́ ẹ̀ bá dákọ gbogbo àwọn tí wọ́n sẹ́fà tí wọ́n ń bẹ nílùú Ìlọrin ẹ̀ ní soríire ẹ dákọ àwọn ará oko tó bá yín sẹ́fà ará olóoru Ará àgbòrò anywhere. ẹ dákọ ará àfán ẹ dákọ ará ilé apá ẹ dákọ ará àkátẹ̀ ẹ dákọ ará àtẹwúre Ládìkí Bùdú Ààrẹ. Sẹ̀njú Bùdú Ààrẹ ilé apá Ẹ dákọ bẹ̀. ẹ dákọ àwọn Fàjé ẹ dákọ gbogbo àwọn tí wọ́n bá yín sẹ́fà ń bẹ̀ Ẹ dákọ ará Àtẹ́ngé. ẹ dákọ ẹ̀ títí gbogbo gbèríko Ìlọrin ẹ dákọ Ọ̀fà torí pé Ọ̀fà gan bó ti tóbi tó lábẹ́ Ìlọrin ni Wa man yad'u ma'a Allahi ilahan akhar. tó bá jẹ́ pé lódodo ẹ lẹ́rìí fún un tẹ́ ẹ sọ yìí ẹ gbé irọ́ dání láti lè fi tání sí odidi ìlú ńlá kan stéètì kan Haba. sẹ́yìn lẹ́wà fọ́láfíà báyẹn àwọn òdìnáyà àwọn èèyàn yìí tí bẹ láàrin wa ń pariwo pé gbogbo àfọ́ oníjàlá bí àfá àtẹ́ ẹ̀bá ti máa sẹ́kàn mọ̀ àfá àti ń dálejò lóhùn àfá àti ń yẹsẹ́ wò ara yín ni wọ́n Ọkà fìsìlámù. ẹ dákọ̀ àwọn èèyàn yín ní pàkátà ẹ dákọ̀ àwọn èèyàn yín lágbo ọba Lábáyàwó. ẹ dákọ̀ àwọn èèyàn yín lábáyàwó ẹ dákọ̀ àwọn èèyàn yín lókè lélẹ̀ ẹ dákọ̀ àwọn èèyàn yín lálóore ẹ dákọ̀ èèyàn yín ní pàtà ẹ dákọ̀ èèyàn yín lọ́jà gbọ́rọ̀ ẹ dákọ̀ èèyàn yín ní gàmbàrí Anywhere náà bá wà. gbogbo ibi tán bá wà bọ́jà ìmáàmù ni bọ́bá jà àfáà ni tọ́ba yín sẹ́fà ẹ̀fọn rere ẹ̀ Tó bá jẹ́ pé rọ́ ni kó ní òbóde kó mú evidence wá. àmọ́ tó bá jẹ́ pé ẹ̀lẹ́fídẹ́ǹsì ẹ̀lẹ́rìí ha Allah. kẹ́yìn ọkà parọ́ mọ́yàn Kí ló gún yín gan sọ ń pẹ̀? kí ni Ṣàngó sọ ń pẹ̀ kí lògún sọ ń pẹ̀ Láàrin yàtọ̀ gún ọ̀hún. tó bá parọ́ mọ́yàn o tó bá fi lẹ́rọ́ mọ́yàn Háì. Tọ́bọmọlúwàbí ẹ̀jẹ̀. tó bá bàjọ́mọlúwàbí ẹ̀jẹ̀ kódà lẹ́yìn kéèyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lẹ́yìn kéèyàn máa fẹ̀sìn Ọlọ́run kọ́ máa fẹni tó bá níláárí ṣe yẹ̀yẹ́ ọ̀nà tó tó lè sọ̀yàn tó lórí ibú láyé àti lálẹ́ kìámà ó ní kọ́ ọmọ bàjọ́mọlúwàbí àwọn ẹ̀jẹ̀ Allah. Subhanallah. kọ́ọ̀kan wo soso pé ìjọmọlúwàbí lágbájá o mo fẹ́ tánìsì méje mo fẹ́ bókù ẹ̀jẹ̀ èèyàn níbà ní Ọlọ́run pàdé Wa man yad'u ma'a Allahi ilahan akhar. ẹ wá lérí sí lọrin ẹni kí lọrin ó jáde Ìlọrin wá jáde wọ́n ní kẹ́ dákọ àwọn ẹ wá ní àìmọye olórí yín olórí ẹ̀yin mùsùlùmí tí ń bẹ lọ́yọ̀ọ́ ẹni òun náà bá yín sẹ́fà tí wọ́n bá rí ìfà só lórí ibì kan lọ́yọ̀ọ́ ta ni wọ́n ń dákọ ta ló lórí mùsùlùmí lọ́yọ̀ọ́ Mámùnù. ṣe pé bí ìmáàmù ibì kan ní ọmọ jẹ́ ó lè jẹ́ máàmù gbogbogbò ó lè jẹ́ àmọ́ ìtẹ́ ìwú ni wípé sára Ọ̀yọ́ jáde Ààrẹ nìkan o. àwọn Ọ̀yọ́ wá jáde ìmáàmù Ọ̀yọ́ tó yẹ kó jáde wípé ẹ̀yin adífá sọ pé àwọn ta ni Níbo la ti ń pàdé? gbọ́dá tí ń pàdé tó bá jẹ pé mi ìmáàmù Ọ̀yọ́ ni mo bá bá yín sẹ́fà ẹ dákọ̀ mi bẹ́ẹ̀ bá dákọ̀ mi ẹ̀ ní bóríire kú ìmáàmù Ọ̀yọ́ jáde àbó ti jáde ní Ààrẹ nìkan o. ọ̀rọ̀ yín gbọ́ fúra wà máa yad'u ma'a Allahi ilahan akhar. àwọn abọ̀rìṣà wọ́n ní àìmọye àwọn àfáà làwọn sẹ́fà fún nígboro ìlú Ìlọrin wọ́n wá ní olórí yín gan tí ń bẹ lọ́yọ̀ọ́ àwọn sẹ́fà fún Náà bá ti wá lẹ́rìí kádàkùn ká má sọ bẹ́ẹ̀ mọ́. Ká má dá wàhálà lẹ̀. ó yẹ kí àwọn Ọ̀yọ́ kí mọ́mú Ọ̀yọ́ ti jáde kí wọ́n ti máa ṣe fídíò pé mo fún yín ní ọjọ́ mẹ́jọ Ibi a ti ń pàdé. ìmáàmù tí bá ń bẹ lọ́yọ̀ọ́ tó bá sẹ́fà sí ọ̀rọ̀ yìí máa lọ bẹ́ẹ̀ sá Allah. sí ọ̀rọ̀ yẹn kan lọ bẹ́ẹ̀ Just like that. kí wọ́n lẹ́rọ síríkù pé ẹsẹ̀ bọ́ pẹ̀lú pé ẹsẹ̀ fa mùsùlùmí tó bá bá wọn sẹ́fà mùsùlùmí tó bá bá wọn wọ ẹgbẹ́ lédì mùsùlùmí tó bá wọn wọ ilé ìmùlẹ̀ ilé awo ṣé mùsùlùmí ni Kése Mùsùlùmí. Àwọn gámà bí èsè bẹ́ẹ̀ sí lọ́wọ́ ní innal munafiqina fi darikil asfali minan nari Ọlọ́run ní gbogbo ẹni alágàbàgebè ẹni tí ń bá wọn ṣe mùsùlùmí ìtú bá wọn sẹ́fà ìtú bá wọn sọ̀rọ̀ ìbá wọn wọlé dì ìbá wọn wọ ẹgbẹ́ awo ìbá wọn wọ ẹgbẹ́ ìmùlẹ̀ Bá tó di Mùsùlùmí àtòjọ masalawa kìbárú. yóò tún wá wọ mọ́sálásí yóò tún bá wọn sí Allahu akbar Ọlọ́run ní tí ẹ̀gán burú níwájú mi jẹlẹ́bọ̀ pọ́nbélé lọ munafikinu ẹni tí òun gẹ́gẹ́ mọ̀ pé òun ṣe mùsùlùmí Fi darikil asfali minan nar.
sàlẹ̀ náà lọ́lọ́run tó àwọn sí ẹ̀yin abọ̀rìṣà òkè rẹ̀ lẹ́yìn ọwà òun á máa fìlì iná jẹ́ yín lọ. iná ti ẹ̀gán special tó ni. iná ti mùnáfìkì ó le dùn náà gèfèrí pọ́nbélé lọ sàmì pé abọ̀rìṣà nísìn àwa mọ̀ yín. àtàkù yín tí wá ní ká máa sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin wá jáde wá ní ìmáàmù olórí mùsùlùmí Ọ̀yọ́ ń bẹ nínú àwọn tó sẹ́fà lọ́dọ̀ yín tẹ́yìn bá jẹ́ ní ire tẹ́yìn bá sọ lórí ibú ẹ̀dá níjọ́ tí olórí mùsùlùmí wá sọ́dọ̀ yín kò ń fẹ́ sẹ́ bá sẹ́kọ̀ yẹ kẹ́míkà nọ́símẹ́ntì pẹ́tọ̀ ọkùnrin ló ti kú ọ̀ládọ́ yín wà máa yẹ̀dì ó máa Allahi ilahan akhar. sẹ́kọ̀ yẹ kẹ́yìn bá ń falẹ̀ àfíà fún lu pẹ́tọ̀ mùsùlùmí olórí mùsùlùmí ni wọ́n mọ̀ ọ́ sí nígboro Ọ̀yọ́ àmọ́gbàtọ̀ ti fẹ́ sẹ́ bá tọ̀ ráyí ló wọ̀ dára yí mọ́ o. Bọ́ bá di mùsùlùmí lónìí á kéde sára ayé pé lágbájá di mùsùlùmí. Bọ́ bá di kèfèrí náà ẹ̀yin ẹ̀ kéde. Tó bá jẹ́ pé lórí ipò èyí bá dún lórí rẹ̀ ẹ̀dá tẹ́kì bá so lórí ibú. Ẹ̀yin náà ẹ̀ kéde. Àwọn àfà mùsùlùmí tẹ́yìn mọ̀ pé àfà ni wọ́n mùsùlùmí ni wọ́n. Ìkan jáde nínú yín. Ẹ bẹ̀rẹ̀ sí halẹ̀mọ́ Ibrahim Labẹ́ńkà. Èyí bí ọba mú ẹ̀rí wá bí ọba sinmi ẹnu. Ẹ wọ́n ń parọ́ mọ́. Tó bá jẹ́ pé lódodo ẹlẹ́rìí ẹ̀ lọ́wọ́ ẹpúfù ẹ̀. Allah. Ṣé Ibrahim Labẹ́ńkà jẹ́ ọjẹ́ èèyàn kékeré nínú ẹ̀sìn sọ́jẹ́ èèyàn kékeré nígboro olú lọ́ní. Ẹwà halẹ̀ mọ̀ pé tí gbogbo èèyàn bá jẹ́ ń sọ̀rọ̀. Kó ní ó sì jáde bí ọba. Àwọn àbọ̀rìṣà yẹ́ fẹ́ mòdodo. In tí wọ́n fi mòdodo ni wípé ìkan nínú wọn sọ wípé tẹ́bá ń dákọ̀ mùsùlùmí gidi ṣé wọ́n bẹ̀rù mùsùlùmí gidi ni tí wọ́n náà ń takò àwọn ìyẹn Ibrahim Labẹ́ńkà torí wọ́n mọ̀ yí pé gbogbo ẹni tí bá ti ń kọrin tí ń ṣèrégbè kò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó lálàáfíà. Oye ọ̀tọ́ yáyà wà máa yẹ̀dì ó máa Allahi ilahan akhar. Ẹ̀yin abọ̀rìṣà ẹ wo obìnrin tí wọ́n lọ lé àfáà dáadáa kan ní gbòòrò lọ ni àfáà ìwà lọ yẹ ìntàfíù ọmọbìnrin kan tó jó nífá tó náà jábọ̀rìṣà àwọn oní Ọ̀ṣun ní gbòòrò lọrin níbi ìntàfíù àfáà yìí àti abọ̀rìṣà yìí èèyàn ilé abọ̀rìṣà ọwọ́sọ Ọ̀ṣun ó fi lẹ̀kẹ̀ sọ́wọ́ ó fi sọ́rùn ìyá ọlọ́sùn ni ó tún wá gbé Kùránì sínú ilé Ọ̀ṣun. La ilaha illallah. Èèyàn dalẹ̀ Ọlọ́run ó dalẹ̀ mùsùlùmí ó tún dalẹ̀ yí abọ̀rìṣà ó dalẹ̀ yí Ọ̀ṣun. Kí ni Kùránì wọ́n bẹ́? Kí ni Kùránì wọ́n délé ẹni tí ń bọ̀ sun? La ilaha illallah. Àwọn kan tún wọ́n kọ́mẹ́ntì àfà yìí this àfà they look for trouble leave everybody to be doing your own now. Sáàmì pé ẹni tó claim pé òun bọ́ ọ̀sà ìyá ọlọ́sùn lòun nígboro olú lọrin tó wá ní Kùránì nílé ìtú wọn bá wọn kàtà tí a fẹ́ ń dá wàhálà alẹ́ ìtú wọn bá wọn fọlá ànábì bẹ́lọ́ La ilaha illallah. ànábì Muhammad gan èyí gan ó bí wàhálà wa ṣé kò yẹ kẹ́yìn gan sọ gbọ́hùn tó bá dọ̀rọ̀ ẹ̀sìn dó lérí ọwọ́ rẹ̀ alóòdó lérí ọwọ́ wa ọ̀yìn sára wa tó bá dọ̀rọ̀ gbésí ayé kájọ sí Allah. Ẹwọ́n dá gbogbo ẹ̀pọ̀. Èyàn pẹ̀lẹ̀ ní Christian nílẹ̀ Yorùbá, Christian, tẹ́yìn náà mọ̀ pé eléyìí o Christian. Alàgbàjọ, pastor, reverend. Ẹ máa wá sọ̀rọ̀ Ṣàngó, ẹ máa sọ̀rọ̀ Ògún, ẹ máa sọ̀rọ̀ Ọya, ẹ máa sọ̀rọ̀ Ọbàtálá, ẹ máa sọ̀rọ̀ Ọ̀ṣun.